Étíẹ́nì sì kún fún oore ọ̀fẹ́ àti agbára Ọlọ́run. Èsì ń ṣe àwọn iṣẹ́ àmì lílá àti àwọn iṣẹ́ ìyàlẹ́nu àárín àwọn ènìyàn. Àmọ́ àwọn kan, iná àwọn ènìyàn ibi yẹn àwọn ojúgbẹ́ ń péjọpọ̀ gbàdúrà. Ìyá ń pè yí ilé àdúrà àwọn erúyọ̀ gba òmìnira. Ìyá a mọ̀ sí àwọn Júù ìpínlẹ̀ Sírẹ́nì, ti ìlú Alẹ́sándírì, ti ìpínlẹ̀ Sílísì àti àwọn ti ìpínlẹ̀ Ásísì bẹ̀rẹ̀ sí jiyàn pẹ̀lú Étíẹ́nì. Àmọ́ wọn ò tó láti tako òye àwọn ọ̀rọ̀ rẹ̀ ìyí ẹ̀mí mímọ́ ń fún sọ. Wọ́n sì fún àwọn ènìyàn owó péré fún wọn sọ péré. Agbọ́ ni Étíẹ́nì bú Mósè àtọlọ́run. Ẹ̀rẹ̀ wọ́n sì ń ru ìbínú àwọn ènìyàn. Àwọn ọ̀gá Júù àti àwọn yẹn ń kọ́ àwọn ènìyàn ó fi sókè. Wọ́n sì sọ mọ́ Étíẹ́nì òjijì. Wọ́n sì mú lọ iwájú ìgbìmọ̀ lílá. Ibẹ̀ wọ́n sì mú àwọn jẹ́rìí èké ka ẹ̀wọ̀n. Ìyó jẹ́rìí tako Étíẹ́nì asọ̀pẹ̀rí. Ọkùnrin yẹn ń wòye. Gbogbogbò ni máa ń sọ̀rọ̀ tako tẹ́ḿpìlì mímọ́ yìí àti òfin Mósè. Nítorí pé rí agbọ́lọ́ sọ pé rí Jésù Násárẹ́tì náà á wó tẹ́ḿpìlì yẹn palẹ̀, á sì yí àwọn ìṣe ìyẹn Mósè fún sílẹ̀ fún wọn padà. Gbogbo àwọn ènìyàn ìgbìmọ̀ lílá náà sì tẹjú mọ́ Étíẹ́nì. Wọ́n sì rí pé rí àtẹ́jú rẹ̀ wọ̀ ìpè àtẹ́jú áńgẹ́lì.